Ìgbàgbọ́ Yorùbá o, lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá o, lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Ẹ kú dédé wò níbi tẹ́ ti ń gbọ́ mi káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí náà ni o. Ọmọ olójúde lẹ́sẹ̀ ní Ìkírun Àgùnbẹ́ onílẹ̀ òbí Kóìkẹ́ báyìí ni wọ́n ń kóyánlé bàbá tó bí mi lọ́mọ. Bẹ́ẹ̀ ni ìgbàlódé báyìí ni wọ́n rò kà kókó ikú akóyánú odó bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kọ̀kà yóò di ọ̀nù ni. Wọ́n fẹ́ sọ̀rọ̀ fún wa nípa àṣírí àti àwọn mọ́jẹ̀mú tó wà nípa ẹ̀jẹ̀. Ìwọ obìnrin tó láǹfààní àti wò mí mo kí ẹ kú oríire o nítorí àwọn àṣírí kan wà tó gbọ́ lónìí. Ẹ̀jẹ̀ ó jẹ́ ohun mọ́jẹ̀mú tó lágbára púpọ̀ tó sì jẹ́ wípé Elédùmarè ọba tó ṣẹ̀dá wa ó káràmásìkí ẹ̀ púpọ̀. Ọlọ́run sì yan ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ohun kan gbòógì tó mú ẹ̀mí ró tó sì so ayé mú. Ẹjẹ́ àjọ tv sanákèsí ògùn bí ò bá ṣẹ́jẹ̀ lára ẹ̀mí ó jáde ni o nítorí n tó ń gbénu wa tó jẹ́ bí ẹ̀mí ohun àìrí ni ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀. Gbogbo ẹ̀yà ara pátápátá ló ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀. Gbogbo nǹkan abẹ̀mí pátápátá tó rìn tó ń jẹun pátápátá ló ń lo ẹ̀jẹ̀. Ẹ̀yin ní ìgbín ò lẹ́jẹ̀, ìgbín lẹ́jẹ̀ àmọ́ funfun lẹ̀jẹ̀ ìgbín. Àdìtú lọ́lọ́run fọ̀rọ̀ ìgbín ṣe ọ̀rọ̀ ọjọ́ mi nù. Ìwọ obìnrin tó láǹfààní àti gbọ́ mi kò yẹ kó o máa ráhùn àti àìlówó lọ́wọ́ nítorí pé obìnrin ni ẹ́. Sọ pé kí nìdí? Ọ̀pọ̀lọpọ̀ rí i pé nígbà tí obìnrin bá ń ṣe nǹkan àládà rẹ̀ nǹkan oṣù ẹ̀gbin ni. Bẹ́ẹ̀ ni ẹ̀gbin ni. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé bóbìnrin ò bá ṣe nǹkan oṣù tẹ́jẹ̀ ò jáde lára ẹ̀ kò ní bímọ o. Mọ́jẹ̀mú tó wà ń bẹ nìyẹn. Ṣé o wá lè sáfẹ́gbin kó má bímọ? Rárá o. O bímọ o bímọ tó bá tásìkò kan àwọn ẹ̀jẹ̀ yóò mọ jáde. Kódà àwọn dókítà sọ wípé àwọn ẹ̀gbin tó wà lára ló ń jáde yẹn. Ẹja wá wò látara ẹ̀jẹ̀ yìí náà ni ọmọ tí ń dé yóò mọ sopọ̀ díẹ̀díẹ̀. Ẹ ti rí bẹ́ẹ̀ ẹ wá jẹ́ n tún sọ fún wa. Ọpọlọ tó ń ṣiṣẹ́ wọ́n jẹ́ kó yé wa wípé ẹ̀jẹ̀ tó lọ́nú ọpọlọ ó ju ti ara yòókù lọ nítorí pé ara àǹfààní ẹ̀jẹ̀ nù. Tá a bá ka àwọn ìwé bíbélì wa dáadáa ní àwọn Old Testament ẹ̀yin pásítọ̀ ẹ má bínú o. A rí mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nígbà ni nípa ìtàjẹ̀sílẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ fún Elédùmarè bí kan pa ẹran kan pa ewúrẹ́ kan tẹ̀jẹ̀ sílẹ̀. A sì rí gbọ́ wípé Jésù Kristi ọmọ Ọlọ́run tá a mọ̀ ní ẹ̀là lédè Yorùbá tá a sì mọ̀ ní ànábì Ísá. Àwọn ìwé kìrìsẹ́nì ìwé bíbélì ó sọ wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìgbàlà ọmọ aráyé. Ẹ tún já wò ní igun bẹ́ẹ̀. Ìwọ obìnrin tó láǹfààní àti gbọ́ mi nígbà tó o bá ṣe nǹkan àládà rẹ̀ àyè wà fún ọ láti fi ẹ̀jẹ̀ tó ń jáde lára rẹ̀ béèrè oore
lọ́wọ́ Elédùmarè. Bó ti jẹ́ nǹkan ẹ̀gbin yìí, fi nǹkan àládà rẹ béèrè oore lọ́wọ́ Elédùmarè. Kí ló dé tó fi jẹ́ pé àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń ṣiṣẹ́ owó, nǹkan oṣù obìnrin náà máa ń wá kiri láti fi ṣiṣẹ́ owó nítorí ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀ ni. Orí bẹ́ẹ̀, kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a bá ṣàdúà, pàápàá jùlọ àwa mùsùlùmí, à ní ká tàjẹ̀ sílẹ̀, ká mú ká pa ẹran, ká ta ẹ̀jẹ̀ sílẹ̀ nítorí májẹ̀mú wà láàrin ẹ̀jẹ̀ àtilẹ̀. Májẹ̀mú wà láàrin ẹ̀jẹ̀ àtilẹ̀. Òun náà ni àṣírí tí mo fẹ́ fẹ́ lé ní wípé bó bá wò pé nǹkan dáhá gádígádí, pàápàá jùlọ obìnrin, ẹ̀jẹ̀ tó jáde lára rẹ̀ tó fi ń sàládà kì í ṣe ẹbọ, kì í ṣe ètùtù, fi bẹ Olódùmarè, fi bẹ Ẹlẹ́dàá rẹ̀. Wàá kàn ra fọwọ́ kàn, wàá fi sí agbárí rẹ̀ báyìí, wàá fi bẹ Ẹlẹ́dàá rẹ̀ wípé kó lànà fún ọ. Wàá pè mí, báwo ló ṣe rí? Ìwọ ọkùnrin tó ń láǹfààní àti gbọ́ mi náà, tó bá ṣàdúà, ìwọ tí ẹ wá wò ó, pa ẹdìyẹ, kó tẹ̀jẹ̀ sílẹ̀, kó mú ẹ̀jẹ̀ rẹ̀, kó fi kan agbárí rẹ̀, kó fi bẹ Ẹlẹ́dàá rẹ̀, kó wá ṣàdúrà bí ó ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tá à ń gbà bọrí, bí èèyàn bá fi màálù bọrí, orí rẹ̀ ò ní jẹ́, àmọ́ Ẹlẹ́dàá rẹ̀ fi ọwọ́ kan, kó fi kan Ẹlẹ́dàá rẹ̀, kó fi ṣàdúà, ọ̀nà rẹ̀ yóò sì bọ́ sí rere. Bá a bá ṣe odidi Al-Qur'ani tá a ṣàdúà, wọn á ní ká pa ẹran, ká tẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀, ká fi gbàdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá wa. Ẹ̀jẹ̀ ó ní agbára púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun àǹfààní náà ló tún ní, ṣùgbọ́n ibi tí ń ti dúró lónìí nì, ẹ jẹ́ àdánwò, ẹ̀yìn mi la wò. Ó dàbọ̀, mo nífẹ̀ẹ́ yín púpọ̀. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, kọ́ni lóye.